àwọn ọmọ mi sùn sínú yàrá yìí táwọn ọmọ mi máa sùn síbẹ̀ ìgbà tó di nǹkan bíi 9:30 yẹn báwọn ọmọ mi ṣe pariwo pé mọ́ ìmì òkò mo lóko òrúwo bí mo ṣe bọ́ta nìyẹn ó sá pariwo pé òkò lórí òun o abátúnyẹ ya ìlọ́ka kúlọ̀ àwùsù èmi náà yẹ lọ́ba ń gbàgé kí n ṣàlùwàlà kí n yan náà fìlà ọmọ yìí ò tí gbàgé wọn bó ṣe wọnú yàrá báyìí tí wọ́n ka kìíní yẹn bí wọ́n tún ṣe sọ oko yẹn lù wọ́n gbàyà nìyẹn bọ́mọ mi ti sọ pariwo oko. ẹ kí ni oúnjẹ ló ń sọ̀fù. òkú ni. òkú ó wá lé ó wá kọjá ojú ẹ̀. eléyìí máa lágbára o fídíò kan ni mo come across jàre tí mo ní kí n jẹ́ kẹ́yìn náà wò mí mọ̀ bóyá ẹ ti rí fídíò yẹn tí sínétọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ Ìṣọ̀lá Òpó ọmọ alábàájú pẹpẹ lórí igi tí wọ́n cover òkú tó wà nù Sáré ó ń sọ òkúta àdúgbò Ìlógbò nílùú Abẹ́òkúta ní ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ èmi ò rí irú ẹ̀rí mi ìgbọ́rú ẹ̀rí o kí òkúta ti sin tó wà nínú Sáré kó máa sọ òkúta kó òkúta dẹ̀ máa bá àwọn èèyàn òkúta ti sin tó ti wà nù Sáré kì í ṣe pé òkúta tẹ́lẹ̀ tán ti sin o ẹ̀yin náà jẹ́ ká wo fídíò yẹn. gbogbo ẹ̀yin ọmọ àgbáyé àdúgbò tá a wà yìí ni wọ́n kí lórúkọ àdúgbò yìí Ìlógbò a tún gbọ́ ìṣẹ̀lẹ̀ kàyéfì kan ládùúgbò yìí tí wọ́n sọ pé òkú sọ ẹjọ́ ń sọ̀rọ̀ tí wọ́n ń sọ wípé tálẹ́lẹ́jì tí wọ́n ń sọ fún wa wípé òkúta ó ń jáde láti inú Sáré pé òkú ń sọ òkò fún àwọn èèyàn nínú ilé táwa yìí lára àwọn òkúta ilẹ̀ ń wò lórí fáànù yìí lára àwọn òkúta ilẹ̀ ń wò lórí òrùlé yìí ládùúgbò Ìlógbò ní Abẹ́òkúta wọ́n ní òkú ń sọ òkò jáde ó ń fi òkò ṣe àwọn èèyàn ní jàǹbá rẹpẹtẹ nínú ilé táwa yìí ni o ládùúgbò Ìlógbò ní Abẹ́òkúta ibẹ̀ la gbé wà yìí gbogbo ẹ̀ olólùfẹ́ wa Fásunlé Mákindé ọmọ ayé tí kò gbọdọ̀ pàtàrùn gbọdọ̀ gbédè nítorí ṣẹlẹ̀ rẹ o àdúgbò yẹn la wà á wò pé tó ó ti tó bí ọjọ́ mẹ́ta kan tó ti ń pè wá ipò ń ṣẹlẹ̀ ṣùgbọ́n ẹja lọ gbọ́n ní áfíjú mo nígbàgbọ́ pé nípa ìfẹ́ olùgbàlà kì yóò sí nǹkan àkókò táwa wà ń bí òkú ò ní sọ wá lóko lágbára lọ́wọ́ Ọlọ́run bá torí wọ́n lọ́sàn yìí pé àwọn òkú Sáré pọ̀ ń bí lára àwọn Sáré rèé lára ẹ̀rẹ́ o ṣe ti rí Sáré rèé ìkan rèé ìmí rèé ṣe ti rí Sáré rèé ọdún bíi táwọn màmá mi gbé wà yìí á gbọ́rọ̀ lẹ́nu ọ̀pọ̀ díẹ̀ lára wọn ṣùgbọ́n ìsàré ìlú ìtúrè lẹ́gbẹ̀ẹ́ eléyìí ẹ ti rí tó Olúwa olùṣọ́ àgùntàn mi o mi kì yóò ṣe aláìní ilé ọ̀hún rèé o olùtọ́ ní òkú gbé ti ń sọ wọ́n ní òkúta rèé ẹ jẹ́ káwọn tó wà mẹ́ ẹ máa bọ̀ ẹ máa bọ̀ àwọn tó ń gbẹ́nu lé ń bí ẹ máa bọ̀ bẹ̀lá gbé wà yìí o wọ́n ṣàlàyé díẹ̀ fún wa nípa ohun tó ń ṣẹlẹ̀ kí lorúkọ yín mà. Kẹ́hìndé lorúkọ yín alájà inú ilé ilẹ̀ náà ń gbé kí lẹ sọ pé ó ń ṣẹlẹ̀. ọjọ́ wẹ́ẹ̀zẹ̀ yẹn ó ti pé jẹ̀ẹ́dógún báyìí ní ìsọ̀lá ló máa pé jẹ̀ẹ́dógún akẹ́rí pé òkò ń sọ àdẹ̀mẹ́ni tó ń sọ láti nǹkan bí aago 8 àárọ̀ ó dẹ̀ sọ títí di aago 9 alẹ́ gbogbo wa dẹ̀ ti sùn nígbà tá àmẹ́ni tó ń sọ àti bíbọ́yá àwọn èèyàn ló ń sọ̀kò yẹn but nígbà tó tún wá dijọ́ Sunday wọ́n tún sọ lu màmá àgbàlagbà tó jẹ́ láńlọ́ọ̀dù wa yìí wọ́n ń sọ ní alẹ́ wọ́n kọ́kọ́ sọ igi ìgbálẹ̀ àti ṣò wọ́n kọ́kọ́ sọ lù wọ́n àwọn òkàkún àdá wọn lóhùn nígbà wá dàárọ̀ ọjọ́ Monday wọ́n tún sọ lù wọ́n níbi tí wọ́n jókòó sí bíbẹ̀ báyìí gbogbo wa sànà irú kí ló wá ń ṣẹlẹ̀ nínú ilé yìí nígbà máa dé kan bíi 9:30 àwọn ọmọ mi sùn sínú yàrá yìí nínú yàrá gangan nínú yàrá tó wà ní last one yàrá tó wà ní àárín yẹn àwọn ọmọ mi sùn síbẹ̀ ìgbà táwọn ọmọ mi máa sùn síbẹ̀ ìgbà tó di nǹkan bíi 9:30 yẹn báwọn ọmọ mi ṣe pariwo pé mọ́ ìmì òkò mo lóko òrúwo bí mo ṣe bọ́ta nìyẹn ó sá pariwo pé òkò lórí òun o abátúnyẹ ya ìlọ́ka kúlọ̀ àwùsù èmi náà yẹ lọ́ba ń gbàgé kí n ṣàlùwàlà kí n yan náà fìlà ọmọ yìí ò tí gbàgé wọn bó ṣe wọnú yàrá báyìí tí wọ́n ka kìíní yẹn bí wọ́n tún ṣe sọ òkò yẹn lù wọ́n gbàyà nìyẹn bọ́mọ mi ti sọ pariwo òkò gbogbo àbá sáré bọ́ta màmá dẹ̀ dúró wọ́n ro sọmọ́ gbàyà
wọ́n sá dúró sójú ọ̀nà yàrá wọn bá ní à bí wọ́n ṣe fáwọn náà ní àná nìyẹn bí wọ́n ṣe fáwọn náà lánàá nìyẹn bí wọ́n ṣe sọ fáwọn náà lánàá nìyẹn màmú ò tí ì sọ débì kan wọ́n sọ òkò yẹn lù wọ́n nígbà yà ni ìyẹn lójú ọ̀nà wọ́n sọ lù wọ́n nígbà yà bí màmá tún ṣe máa jáde báyìí wọ́n tún sọ lù wọ́n nígbà rùn. àwọn wo ló ń sọ òkú. àárí nǹkan tó ń sọkò. kí lẹ sọ pé ó ń sọkù tẹ́wọ́. òkú ni o òkú ló ń sọkò ààrẹ nìyẹn o òkú ni o. ẹni gbogbo àwọn òkúta tẹ ẹ rí ń bẹ pé òkúta nù sàárè ni ó wà ní pàṣẹjì ń bẹ nísìnyí òkúta nù sàárè ni o ó tún yá máma tún jókòó sí bíbáyìí ó tún lẹ́wọ̀n lóko ọkọ mi tún jókòó sí bíbáyìí bó ṣe máa jókòó tó ń yí ẹ̀yìn báyìí tí wọ́n ti lé màmá lọ yí pé ẹ ká máa lọ bóyá ẹ̀yìn náà lè jẹ́ kí wọ́n máa sọ̀kò wàláhì yín ò tí sọ̀rọ̀ yẹn tó tá tó ní wọ́n tún sọ ọ́ lù lẹ́yìn ọ̀run ní pa o. tó mọ̀ wọ́n pé wọ́n fi ọwọ́ tiwa wọ̀ wá lákòókò tàwa ń bí màmá kejì yẹn dà. àwọn rè èyí alákàrà ẹ bọ́ sí ní èyí alákàrà ẹ̀yin ni lálùlẹ̀dì àbí ẹ̀yin gangan lẹni ilé bàbá yín ló kọ́lé yìí máàmì kí lorúkọ yín. Mọ́ríámọ̀ dúró wojú àbí Mọ́ríámọ̀ dúró wojú lorúkọ yín màmá kí ni tó ń ṣẹlẹ̀ gan nínú ilé yìí. irú àríwú èrè ń jọ tí. kí ló ń sọ̀kò. àmọ́ ọ̀rẹ́ ó kàn ń sọ̀kò. kí ni ó jẹ́ ló ń sọ̀kò. òkú ni. òkú ó wá lé ó wá kọjá ojú ẹ̀. ṣé ẹ ṣe pé ẹ ṣe sàrà fáwọn òkú yìí. ọjọ́ tó ti à ń ṣe sàrà fún wọn tẹ́lẹ̀ gba àwọn oníṣọ́ọ̀ṣì jẹ́ pé kèfèrí nǹkan kan. lẹ bá dá dúró. nígbà àwọn oníṣọ́ọ̀ṣì sọ pé gbogbo ẹni bá ń ṣe sàrà fòkú wọn ní kèfèrí ni lẹ bá dá dúró lẹ bá ṣe sàrà mọ́ níbo lẹ sí bàbá àti ìyá yín sí. bàbá ni ìyá ló wà lẹ́yìn kú. ẹ̀yin náà ṣe sàrà fún màmá ó lágbára ó sàrẹ́ bàbá lélẹ́yìí àbí tí bàbá rè tí màmá dà ẹjá wọnú lé nípa ìfẹ́ olùgbàlà yóò sì kan nípa ìfẹ́ olùgbàlà yóò sì kan. lára àwọn òkú yẹn rẹ àbí àwọn rèé o ṣẹ́tìrì àwọn òkú yẹn lẹ̀ ń wò yìí ó yá sàárè màmá lélẹ́yìí àbí eléyìí lágbára o. òun lélẹ́yìí inú ilé yẹn rèé o lára àwọn sàárè lára àwọn òkúta òkú tó wà nù sa òkú òun rèé tọ̀sán yìí dà tọ̀sán yìí lélẹ́yìí àbí ó lágbára o. lára ẹ̀ náà lélẹ́yìí náà ó lágbára níbi tí ọlọ́run ṣàánú wa o. màmá ńgbà ọ̀lẹ̀ yìí náà wà ṣe sàrà fáwọn òkú ọ̀hún bá. àti pé gbogbo àwọn ọmọ olóòkú wọn ti ní wọn ń ṣàràjọ. ẹ jẹ́ kó ṣe sàrà o. ẹ ń bọ̀lẹ̀ wá ń sùn báyìí màmá. ó ní oṣù ń gbé yẹn. ẹ̀yin náà ò tó sunlé torí bẹ́ẹ̀ bá sunlé òkúta níṣẹ́ ń jẹ́ màmá ọ̀rọ̀ ẹ mọ̀ pé gbà mí ọ̀rọ̀ mi máa ń dàbí àwàdà àwọn òkú tó wá ń sọ̀kò yìí ṣé bí wọn ò sọ kọ́kọ́ fẹ́ yìí. wọ́n ti wọ́n gan ló pọ̀ jù. ẹ̀jẹ̀ ní bá mi fi kìíní fún ṣe ní gbogbo àwọn. ṣe máa ṣí. wọ́n bá mi fi kìíní ṣe bíbà ó sì ń dùn díẹ̀ díẹ̀ bíbà yìí. ó sì ń dùn náà. ó ti bẹ́ lóòótọ́ orí màmá bẹ́ o. ẹ jẹ́ ń gbọ́rọ̀ lẹ́nu ẹ jẹ́ ń gbọ́rọ̀ lẹ́nu. òun náà nǹkan tó fẹ́ sọ ní nǹkan kan náà lájọ fẹ́ sọ ọlọ́run náà làbájọ bó ṣe rí náà yẹn tó lébi ògbélé àwọn mi ló wà ní àjẹ́dọ̀bìdè Tuesday ìjẹjọ tẹ́mi náà dé ìlọdí church ládẹ́ ń sùn bá ṣe wà yìí. ẹ tó sunlé mọ́ torí ó di gbọ́ràn òkò lórí mi. mo yẹ. ẹ dákun ọ̀rọ̀ yìí ó dàbí àwàdà ni ẹ já máa ṣe sàrà àfọkù ọ̀run ó ṣe pàtàkì láti máa ṣe sàrà fún àwọn òkú ọ̀run. ó dàbí tó lè dé àwọn olóògbò ní gbogbo wọn náà wá bí pátá. àwọn olóògbò ní wá bí. gbogbo landlord association. ìwọ yìí jẹjọba yẹn máa ṣe bá ń ṣe pàtí ń bí báyìí. kí wàá ní ìṣe wá fẹ́ báyìí. lẹ́yìn àwọn olóògbò ní iṣẹ́ pé àwọn èèyàn míì bóyá bíi pásítọ̀ àbálàfà. apàláàfà bọ̀tà ìgbà pé pásítọ̀. kí làláàfà sọ fún yín. àkàrà náà dín àbọ̀ṣẹ̀ máa pẹran ni. wọ́n ní ká pẹran ni. wọ́n ní ẹ pẹran tó tẹ́ bá ti pẹran yóò stop ẹ̀yin náà ṣe bẹ́ẹ̀. so n ta tó ní ta ní ààfin tó wà létí lélẹ́yìí ó lágbára o wọn lókun ló ń sọ òkú láti inú sàárè láti inú sàkú
eléyìí lágbára o lágbára ọlọ́run bá dá o wàhálà dúró. bọ́tẹ́ jẹ́ ká tiẹ̀ ronú kí lè rò pé ó lè fà á because nínú ọ̀rọ̀ yẹn sìn mò ń gbọ́ tó ń sọ pé wọn kì í ṣe sàárà fókù ṣé gbogbo òkú tó ti kú làwọn èèyàn ṣe sàárà fún ṣá àbí kí ló lè farú nǹkan ìṣẹ̀lẹ̀ ńlá mà ní lè lágbára o. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM139YS Up Minister Road, South Graham, London. Gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹnì ṣọlọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. Ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà.